tó gbogbo ọmọ nàìjíríà, gbogbo ọmọ yorùbá, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ọ̀rọ̀ ti di fàmífà lórí ìtani nítorí ọ̀rọ̀ ẹ ti mọ̀ Sheikh Gumi tí wọ́n ń pè ní Islamic scholar tó wá látòkè ọ̀yà lọ́hùn-ún. Ọ̀rọ̀ ti di fàmífà láàrin ìjọba àti Gumi àti ìjọba Saudi. Báwo ló ṣe jẹ́? Kí ló dé? Ṣé bí àwọn Yorùbá bọ̀ wọ́n ní ààyè àpàlà kò sí nílùú òyìnbó. Haruna Ìṣọ̀lá kó rin iṣẹ́ lọ kó bọ̀ bẹ́ẹ̀ láìkan kankan ni. Àbí ṣùgbọ́n ìlú òyìnbó kọ́ là ń sọ̀rọ̀ ẹ̀ báyìí, ilẹ̀ Saudi. Ẹ mọ̀ wípé bí wọ́n ṣe ń ṣe nílẹ̀ wa rèé, àṣé ó yàtọ̀ bí wọ́n ṣe ń ṣe nílẹ̀ ibòmíì. Orílẹ̀-èdè Nàìjíríà, òun làwọn èèyàn ó ti máa pariwo pé tó nǹkan báyìí ó ń ṣe wá, ìjọba gbọ́ tiwa tíjọba máa fi wá mu tíì, tí wọ́n máa fi wá mu tíì jẹ búrẹ́dì tí wọn ò ní dá wa lóhùn. Orílẹ̀-èdè Nàìjíríà làwọn èèyàn ó ti jáde wípé àgbà àfẹ́ àsanwó orí mọ́, tí ìjọba àbẹ̀ ó sọ pé kíni dé, kódà òkè ẹgbà la fi nà yín tẹ́lẹ̀, àkekèé ẹgbà oníná tààtún ló fi bíléèdì sí láàfin nà yín báyìí. Ní Saudi wọ́n ní ò rí bẹ́ẹ̀ o, wọ́n ní ò rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, kí làwọn ẹ̀sùn tí wọ́n kà á lẹ̀? Kí ló sì fà á? Àṣé àbí ká sọ yí pé ǹjẹ́ wọ́n ti mú Sheikh Gumi rí tẹ́lẹ̀? Ẹ farabalẹ̀ wá wo fídíò kẹ́sì wàá gbọ́ bó ṣe lọ, ẹ̀yin ọmọ Yorùbá, pàápàá ẹ̀yin olólùfẹ́ wa. Tá a bá sọ̀rọ̀ nípa Gumi yìí, ẹ já máa sọ̀rọ̀ nípa ẹni tí máa ń ṣojú àwọn tẹ́rọ́rìstì. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe máa ń gbé pé tó tí wọ́n bá jiyàn gbé lókè ọya lọ́hùn-ún, òun ni wọ́n sọ pé tí wọ́n jí èèyàn yín gbé, bẹ́ẹ̀ ni ọ̀dà èèlò ni wọ́n fẹ́ gbà, ẹ̀múye báyìí tí ó lọ bá wọn gbà jáde. Gẹ́gẹ́ bí ọmọ Karambani ṣe ń ṣe nílùú Gàngàn nígbà yẹn lọ́hùn-ún, Sẹ́ríkí Sàlíù bó ṣe ń ṣe ní Gàngàn, tí wọ́n bá ti jí ọmọ ìlú gbé tí ó gbowó lọ́wọ́ àwọn tó sì jẹ́ láti ààfin ẹ̀ lẹ́ni tí wọ́n ó jí gbé yóò ti ń fẹsẹ̀ tẹ̀lẹ̀ kó tó di pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, òwò bàbá Dámì ẹkùn Tágìrì gbé rẹ̀ ń jà kó tó dìde lẹ́yìn tí wọ́n ṣekú pa ẹ̀gbọ́n ẹ̀. Léyìí tó ń fún ọmọ Yorùbá ní ipá àtagbára ní ìsín láti mọ̀ yí pé a wà lóko ẹrú ká jáde ń bẹ̀ lókun. Ọ̀pọ̀ gbà níjọba Nàìjíríà náà tí wọ́n ti fọwọ́ ṣìkún mọ́kùnrin yìí pẹ̀lú ẹ̀sùn kan àbí míì, léyìí tó jẹ́ pé tí wọ́n bá ti mú lọ mú bọ̀ tó bá fi máa tó gbé ijọ́ mélòó á ti gbọ́ pé ó ti padà. Nígbà tí àwọn ọmọ ẹ̀ bá ti bọ́ta, tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní pariwo, ìjọba Nàìjíríà ó ti máa tọ̀ ṣòkòtò ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ó ti padà sáàfin ẹ̀. Ṣùgbọ́n léléyìí wọ́n ní má fòkó mi ṣààlà, ọjọ́ kan là á kọ́. Ǹjẹ́ ẹ jẹ́ ń gbé yín débẹ̀ náà. Wọ́n ti mú arákùnrin yìí tẹ́lẹ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, Sheikh Gumi tí mò ń bá yín wí lọ́wọ́lọ́wọ́ báyìí. Àṣé wọ́n ti mú un ní nǹkan bíi ọdún bíi mélòó sẹ́yìn pẹ̀lú ẹ̀sùn láńlá bàǹbà tí wọ́n fi kàn án. Ìyẹn ni pé wọ́n ní ká flashback outside Saudi government arrested, detained Sheikh Gumi in 2010 for alleged having link with terrorists. Àwọn Karambani yìí ń pariwo láwọn ọmọ wọn. Àwọn Fúlàní wọ̀nyí wọ́n sọ pé kí wọ́n lọ mú olóyè Sunday kò gbọdọ̀ wálé, kí wọ́n tẹ̀ lọ gbé wá níbi tó wà. Wọn ò sì lè sọ̀rọ̀ nípa Gumi. Sunday Adéyẹmọ kò sí, wọn ò fi ẹ̀sùn pé ó jíyàn gbé. Ení, a gbọ́ wípé ó pààyàn. Èjì, wọn ò gbọ́ wípé ó dá ẹgbẹ́ lẹ̀. Gumi ti ṣoríṣiríṣi. A gbọ́ pé ó ti fìgbà kan kó àwọn èèyàn lọ Àbújá
tí wọ́n ti ń lọ sọ̀kòlù ìjọba protest ni wọn ò torí ẹ̀ kí wọ́n lè kúrò lórílẹ̀‐èdè, wọn ò torí ẹ̀ lọ frozen àkáǹtì ẹ̀ bí wọ́n ṣe ṣe sí olóyè Sunday Adéyẹmọ. ẹ má bínú, tí wọ́n mú gbogbo ogún ní ẹ̀ tó gbìyànjú tó jìyà lórí ẹ̀ tó kójọ tí wọ́n sì gbà á, tíjọba kan ní òun gbẹ́sẹ̀ lé, tíjọba Nàìjíríà ní àwọn gbẹ́sẹ̀ lé ogún tí èèyàn fi àárò ẹ̀ láì ṣiṣẹ́ lábẹ́ ìjọba rí nígbà kankan tí wọ́n gbẹ́sẹ̀ lé, tí Gumi ò ṣe gbẹ́sẹ̀ lé, tọmọ Yorùbá ló ṣe gbẹ́sẹ̀ lé, a sì ń pariwo wọ́n Nàìjíríà. Àwọn bàbá wa kan náà tí wọ́n ti ń bá wa jìjàgbara fórílẹ̀-òmìnira Yorùbá, àwọn náà ti darapọ̀ mọ́ wọ́n Nàìjíríà. Ohun tí wọ́n kọ̀ ọ́ lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí oúnjẹ tí ò dáa, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jẹ, léyìí tí Yorùbá sọ wípé ajá bá kọ èébì sílẹ̀ ó tún padà sí di èébì ẹ̀. ẹ jẹ́ n ka àròyìn yìí síwájú fún àǹfààní ẹ̀yin olólùfẹ́ wa. Kò ní gùn rárá kí n tó gbé fídíò míì wá hàn yín. Òun rèé: Gumi was first taken to Jeddah but was returned to Makkah and put under house arrest for many months before the intervention of Nigeria government. That was in 2010. Ẹ gbọ́, that was 2010 tí wọ́n ti kọ́kọ́ mú ọ̀gbẹ́ni yìí. How many years ago? 15 years tí wọ́n ti mú ní Maka. Wípé ìgbà o àwo ìgbà yẹn kẹ̀dẹ̀rẹ́ Goodluck Jonathan ló wà lórí àlééfà, bàbá jẹ́jẹ́ ẹ̀ lọ́gọ̀. Okay, ẹ máa gbọ́. In 2010, popular Kaduna-based Islamic cleric Sheikh Ahmed Gumi was arrested and detained for over 6 months by the Saudi Arabia government for allegedly plotting with Nigeria underwear members and terrorists Thomas Abu Talas. Sahara reporter gathered that Gumi was arrested in February 10 in the Makkah on the request of United States government for exchanging of mail with Abdul Mutalas. Ẹ gbọ́ bó ṣe ṣẹlẹ̀ nígbà yẹn rèé. Ẹ wá já lọ kí ló fà á tí wọ́n fi tún rí i mú ní ìsín. Ṣé ẹ mọ̀ yìí pé ènìyàn lè ṣègbé, àṣepamọ́ ló wà, àṣegbé kan ò sí, àṣepamọ́ ló wà. Lórílẹ̀‐èdè Nàìjíríà òun lẹ ti lè ṣe nǹkan tẹ́ sọ pé tó o ti mú jẹ, àmọ́ náwọn ìlú ibòmíì bíi Saudi ò lè mú jẹ. Lẹ́yìn ọdún 15 ni wọ́n padà mú Gumi, ni wọ́n padà gbé Gumi o. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ fàyọ ni wípé bá a ṣe ń pariwo òmìnira orílẹ̀-èdè Yorùbá, táwọn karambání kan sì ń ṣe lòdì sí òmìnira wa, bẹ́ẹ̀ la rí àwọn ọmọ Yorùbá tó yẹ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ kí wọ́n jẹ́ àjọ dé ilẹ̀ ìlérí tí wọ́n ní ò rí bẹ́ẹ̀. Tí wọ́n ń gbẹ̀yìn bẹbọ jẹ́ ẹ̀yìn inú Ọlọ́run ni. Orílẹ̀-èdè Yorùbá bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀yin olólùfẹ́ wa, ẹ gbọ́ nínú Gumi àti Sunday Igboho ta lẹ̀yin mú, ta lẹ gbà, ta ló yẹ kíjọba ó pamọ́. Saudi Arabia retí Sunday Adéyẹmọ kó wọlé kó sì jáde. Kò sí orílẹ̀-èdè àgbáyé tí Sunday Adéyẹmọ Ìgbòho ò lè wọ̀ kó jáde lálàáfíà, pàápàá jùlọ orílẹ̀-èdè Nàìjíríà yìí. Bẹ́ẹ̀ ni, kàkà kí ọmọ eku ọmọ yòó, ọmọ èèyàn ni ò ní jẹ. Pa gìrìgìrì ẹranko bíi kìnìún kọ́.
ṣùgbọ́n kómìnira Yorùbá ó lè bá a dé nírọ̀rùn. Ẹ wo Gúnmi o lórí tó yan yìí, wọ́n sì ní kí Sunday Adéyẹmọ wà lẹ́yìn odi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn ìpànìyàn, ìjínigbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé ẹ wá mọ̀ pé lé tó lọ, ẹni bá nílé ò tó lọ ìkà ni. Ẹ ṣé o, a tún pàdé, ó dàbọ̀.